Mo kí yín káàbọ̀ sí àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára. Ruth Ọlájídé ni orúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, ọ̀kan lára àwọn aláṣẹ ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú PDP, Dìran Ọdẹ́yẹmí àti olóyè ẹgbẹ́ òṣèlú Labour Party, Anselm Eragbe ni ó ti ṣe ìkìlọ̀ fún igbákejì ààrẹ ìgbà kan rí, Atiku Abubakar, láti yẹra fún gbígbé igbá ìdíje ìbò ààrẹ ní ọdún 2027 nígbà tí wọ́n wí pé kí wọ́n fún àwọn apá ìhà gúúsù láàyè láti ṣe ìjọba fún ọdún mẹ́jọ wọn. Wọ́n tẹ̀síwájú wípé kò pọn dandan kí ó ṣe ààrẹ Bọ́lá Tinubu ni yóò ṣe ìjọba fún ọdún mẹ́jọ ọ̀hún. Olóyè Anselm nínú ọ̀rọ̀ rẹ̀ sí àwọn oníròyìn wípé Atiku ìbámá ti díje du ipò ààrẹ nínú ètò ìdìbò yan ààrẹ sípò tí ó wáyé kẹ́yìn ní ọdún 2023 nítorí àwọn ará gúúsù ni ó kàn láti jẹ́ ààrẹ orílẹ̀-èdè lásìkò náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Flying Eagles ti gba ìfẹsẹ̀wọnsẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ivory Coast lẹ́yìn tí wọ́n fagilé ìdíje tí ó yẹ kí wọ́n ní pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Egypt. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wọ̀nyí ni yóò wáyé ní ọjọ́ 26 tí í ṣe ọjọ́rú àti ọjọ́ 28 tí í ṣe ọjọ́ ẹtì nínú ọ̀sẹ̀ tí a wà yìí tí yóò sì wáyé ní Abidjan. Alámòjútó ẹgbẹ́ Flying Eagles Aliyu Ibrahim ti wí pé wọn yóò gbéra kúrò ní ìlú Àbújá ní òní ọjọ́ ajé. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ló ti ṣàfihàn àwọn 30 èèyàn tí wọ́n wọlé gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ káàkiri gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tí ó ṣe ìbúra fún wọn pẹ̀lú alága àti àkójọpọ̀ àwọn gómìnà ti ẹgbẹ́ òṣèlú PDP. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àti ọ̀kan lára àwọn ilé ìgbìmọ̀ aṣòfin Bala Mohammed ti ìpínlẹ̀ Bauchi wọ́n dìde ìdákẹ́jẹ́ ìṣẹ́jú kan fún àwọn tí wọ́n papòdà nínú ẹgbẹ́ APC. Bẹ́ẹ̀ ló sì tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú ìjọba. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, àlùfáà Paul Eneche ti pàrọwà sí ìjọba àpapọ̀ ní gbogbo ọ̀nà láti fún àwọn ènìyàn ní ìrètí àti ìtọ́nà tí ó tọ́ nígbà tí ó tẹnumọ́ wípé ìdàgbàsókè kò lè wáyé bí ìrẹ̀wẹ̀sì ọkàn bá àwọn ènìyàn. Ó tẹ̀síwájú wípé ìdàgbàsókè yóò fi ara hàn bí ọkàn àwọn ènìyàn bá balẹ̀ tí wọ́n sì wà ní àlàáfíà nítorí èyí ló lè mú kí àyípadà rere dé bá orílẹ̀-èdè lápapọ̀. Ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ayélujára títí di àsìkò yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára Isaac Fayose ni ó ti fi ìbànújẹ́ rẹ̀ hàn sí àwọn oníṣòwò kóró kaṣú tí ó ń gba ọ̀nà ẹ̀rú wá owó kíákíá nígbà tí ó fi fọ́nrán bí wọ́n ti ń ya àpò kóró kaṣú tí wọ́n sì ń kó òkúta jáde nínú rẹ̀ sí orí ìtàkùn ayélujára rẹ̀. Ó kọ wípé kóró kaṣú ti di owó tí wọ́n sì ti ń wá ọ̀nà láti ṣe àfikún ìwọ̀n rẹ̀ nítorí wọn a máa wọ̀n lápòlápò ni. Ó tẹ̀síwájú wípé àwọn wọ̀nyí á kún àwọn tí ó máa ń tako ìwà jẹgúdújẹrá nínú ìṣèjọba. Fọ́nrán yìí ni ọ̀pọ̀ ti ń fi ìbànújẹ́ wọn hàn sí tí wọ́n sì ń kọ wípé àwa ara wa ní ìṣòro ara wa kí ó tó kan ìjọba. Kò sí yàtọ̀ eléyìí jẹni tó dáná lọ ṣe mà pé lẹ́yìn ní ti ohun ti kékeré ìtàgójú níbẹ̀ níbi tẹ́wàá rí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, gbajúgbajà òṣèrébìnrin Olúfúnkẹ́ Akíndélé ni ó ti ṣe fọ́nrán kan láti sọ nípa ìhà tí ó kọ sí ẹ̀yà àwọn obìnrin nígbà tí ó wí pé lóòótọ́ ni òun fi ọwọ́ sí ìgbéga àwọn obìnrin ṣùgbọ́n òun kò fara mọ́ kí obìnrin máa yájú sí ọkọ rẹ̀. Ó tẹ̀síwájú wípé tọkùnrin tóbìnrin ni àpọ́nlé yẹ fún kí olúkúlùkù mọ̀ láti máa ṣàpọ́nlé ẹnìkejì láti lè mọ iyì ara wọn. Ọ̀rọ̀ yìí ni ọ̀pọ̀ ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí nínú àríwísí wọn lóríṣiríṣi títí di àsìkò yìí. Men are supposed to treat us specially. Men are supposed to respect their women. Women should respect their men. You understand? You shouldn't feel because she's the woman she belongs to the kitchen or you maltreat her, talk to her anyhow. No. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, gbajúgbajà òṣèré Eniola Afeez Gbọ́lágadé ni ó ti ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fìfẹ́ hàn sí fún ti ọjọ́ ìbí èyí tí ó ṣe láìpẹ́ yìí. Ó dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́, àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀, àwọn ẹbí àti gbogbo àwọn alágbàtà fíìmù pátápátá. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n pè é, àwọn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àti àwọn tí wọ́n fi àwòrán rẹ̀ sórí ìtàkùn ayélujára wọn láti kí ikú ayẹyẹ orí kádún. Ó ṣe èyí bí ó ti fi àwọn àwòrán èyí tó jọjú
ojú ní gbèsè sórí ìtàkùn ayélujára rẹ̀ láti fẹ̀mí ìmoore hàn. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni aṣelóore tí kò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ ni. Èyí ló mú kí ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú àti wòlíì Báyégún Olúwatóyìn máa dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún àwọn àdúrà, ọ̀rọ̀ ìwúrí, àtẹ̀jíṣẹ́ àti àwọn ọ̀rọ̀ ìkíni kú ayẹyẹ oríkádún èyí tí wọ́n fi ránṣẹ́ sí i láti kí i kú ayẹyẹ ọjọ́ ìbí. Ó dúpẹ́ lọ́wọ́ wọn léyìí tí ó sì mọ rírì wọn. Ó wá ṣe ìlérí láti túbọ̀ máa ṣàdúrà fún wọn lóòrèkóòrè. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, gbajúmọ̀ òṣèré Dẹ̀bí Ṣókọ̀yà ló ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tí ó ṣe fún un nípa ẹ̀bùn ọmọ tó fún un lóṣù 6 sẹ́yìn. Ó mọ rírì Ọlọ́run bí ọmọ náà ṣe pé oṣù 6 láyé. Ó sọ bí ó ti gba orúkọ tuntun àti bí ìgbé ayé rẹ̀ ti yí padà tó sì kún fún ayọ̀, ìdùnnú àti ẹ̀rín léyìí tí ó sì pa àwọn ẹlẹ́gàn lẹ́nu mọ́. Ó ní Ọlọ́run gbàdúrà òun tí òun sì jẹ́ alábùkún fún ní ilé òun. Ó fi àwòrán ọmọ náà sórí ìtàkùn ayélujára rẹ̀ àti fọ́nrán fídíò èyí tí ó ṣàfihàn ìgbà tí ó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ náà. Èyí ló mú kí àwọn olólùfẹ́ rẹ̀ máa ṣàdúrà wípé ayọ̀ náà kò ní di ìbàjẹ́. Pẹ̀lẹ́ ọkàn mi. Thank you. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, gbajúmọ̀ òṣèré àti atọ́kùn Wọ́fáì Fada Cole ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn bí ọmọ rẹ̀ ti wọ ilé ìjọsìn fún ìgbà àkọ́kọ́ tí wọ́n sì ya ọmọ náà sí mímọ́. Ètò ìyàsímímọ́ yìí ni ó fi dúpẹ́ lọ́wọ́ adániwáyé fún ẹ̀bùn ìdílé rẹ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀, ìfẹ́ àti àwọn ohun rere gbogbo tí ó sì kọ wípé ọmọ rẹ̀ Ìfẹ́ wọ ilé ìjọsìn fún ìgbà àkọ́kọ́. Èyí ni àwọn ará, ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ rẹ̀ ti ń fi ìfẹ́ hàn sí pẹ̀lú gbólóhùn àdúrà wọn fún ìdílé náà lápapọ̀. Kò ní jù báyìí lọ fún abala àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí. Ruth Ọlájídé ni oníròyìn yín. Ó dàbọ̀.